MKU náà ń bọ̀ wá bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ wí jù bẹ́ẹ̀ lọ ni. Tọ́rọba tó gbàdúrà bàbá lánàá ní bẹ̀ẹ̀dì sí. MKU bẹ́ẹ̀ bá rántí mo wí bẹ́ẹ̀ ẹni tí ó bá wá gbọ́ kó tó gbọ́ lè ní insha Allah albarka tí ń bẹ ń yà yín tọ́já sí pé bọ́ bá kọjá lọ́sàn albarka tí ń bẹ ń zúmúrà kò sí bí ọ̀nà tó gbà wọ́ bí táwọn ọmọ òní máa tú bí omi ń bọ̀ wá bí MKU ó tiẹ̀ ti wọ́ bẹ̀ kálukú ó gbìyànjú kó tètè lọ́mọ ń bẹ̀ bọ́ bá ti tayọ bíbí mọ́mọ́ ọmọ rẹ wá wọ́n sàsọ́lẹ̀ pé sórí lèyí tí ń bẹ nú oyún yìí Muhammad Kamaldeen ní ọlọ albarka ni ó sì máa ràn gbogbo wa torí ìdí èyí nígbà bẹ̀rẹ̀ yunifásitì yìí tàn fún jẹ́mọ́ ńlábárì ó níye kọ́ọ̀sì tí wọ́n fún wa lọ́dún náà láàrin ọdún mẹ́ta sísìn kọ́ọ̀sì míì tuntun ti wá dé àjòwọ́ tó ti ṣe JAMB tó tí gbọ́ eléyìí ó ṣẹ̀ṣẹ̀ tẹ changing of institution àti changing of course kí wọ́n fi pè wọ́n náà pé ọmọ bàbá dà kó fi lè náwọ́ albarka bàbá tí ń bẹ́ńlé ẹnì kọ̀ọ̀kan kò ní gbẹ o. Dr. wa Abdullahi Ọpẹ́yẹmí ẹ dìde ń bẹ̀ ń kẹ́ wá ṣàlàyé new development fún wa àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ à ń kí professor wa Adékílékún professor Adékílékún ẹ dákun ẹ ní Allahu Akbar. Allahu Akbar. Gbogbo tí ń jálè màlẹ́ lẹ́dẹ̀ pátá ilé Àlàjí àgbà ni ilé ẹlẹ́kọ̀ọ́ ni ọlọ́mọ yẹ graduate tí ń bẹ́ẹ̀ lónìí bàbá wa Adékílékún kan náà nù gbogbo lè ní ilé àlùbáríkà ni ilé bàbá wa Àlàjí àgbà àlùbáríkà ọlá aṣáájú ẹ̀dá ọlá dúdú tẹ̀ tún dúró láàrin àwọn ọmọ ìyá yín lónìí yóò mọ dá sí fún yín ni ẹ̀dàpọ̀ ẹ̀sẹ̀ bísmìláì gírámánì kọ̀ọ̀kan fún wọn lórúkọ bàbá wa Àlàjí àgbà bismillahirrahmanirrahim bàbá wa wazirul mu'minin ọlọ́wọ́ bá lọ́rọ̀ ẹ̀mí wọn ilé náà ní dìtàn bú àmín bismillahi dr. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí bàbá wa Àlàjí àgbà àti gbogbo ẹ̀yin bàbá àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀gbọ́n fún mi àtẹ̀yìntẹ́ jẹ́ akẹgbẹ́ fún mi. Inú mi dùn púpọ̀ bí mo ṣe ní àǹfààní láti wà pẹ̀lú àwọn bàbá wa. Àdúrà mi wípé kọ́lọ̀ jẹ́ kí àlàáfíà wọn kó wọn pọ̀ sí, kọ́lọ̀ jẹ́ kí dáadáa wọn kó wọn pọ̀ sí, kọ́lọ̀ bá wà lọ́rọ̀ ẹ̀mí wọn. Ìdùkọ́lọ̀ ṣe bẹ láàyè kọ́lọ̀ mú ká kó láyé láì. Àwọn bàbá tó ti lọ́nà tó wọn bá ṣàlékún dáadáa wọn. Ohun tí ó gbé ọwá torí mi fẹ́ fi àkókò ṣòfò láti gbádùn àwọn bàbá wa. Òun ni ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹ̀kọ́ tí ó ní Nàìjíríà, ilé ẹ̀kọ́ Muhammad Kamaldeen University. Àti ní àwọn programs tá à ń ṣe tẹ́lẹ̀ mo ní báyìí àti ní àwọn program tuntun èyí tí a fẹ́ bẹ̀rẹ̀ tó jẹ́ pé yóò jẹ́ kí àǹfààní tó pọ̀ síwájú sí fún àwọn ará Kwara State àti gbogbo Nàìjíríà àti gbàgbáyé lápapọ̀. Nínú àwọn programs yẹn òun ni nursing wà. So pẹ̀lú Ọlọ́run láti September oṣù tá a wà yìí òun ni a ní àǹfààní láti máa ṣe nursing ní MKU Mountain University. Yàtọ̀ sí nursing a máa bẹ̀rẹ̀ MLS medical lab science. Yàtọ̀ sí MLS a máa bẹ̀rẹ̀ physiotherapy. A máa bẹ̀rẹ̀ public health. A máa bẹ̀rẹ̀ community health. A máa ṣe information technology and health informatics, environmental science. Ní pàtàkì jùlọ wọ́n wá ní kúràmù kan tó jẹ́ pé ilé ìjọba ìdílé ẹ̀sẹ̀ fi ọwọ́ sí pé káwọn èèyàn máa ṣe ní ọdún kẹta sígbà tá a wà yìí òun ni ìjọba ìdílé àfọwọ́ sí pé ká máa ṣe à ń pè ní complementary and alternative medicine. Ìyẹn ni ìmọ̀ ṣe ìtọ́jú ní àwọn ọ̀nà tuntun míì tí ò gbajúmọ̀ tẹ́lẹ̀
lára rẹ̀ ni pé ká máa ṣètọ́jú pẹ̀lú ṣíṣe acupuncture, pẹ̀lú lílo homeopathy, pẹ̀lú lílo chiropractic, àwọn ìlànà ìtọ́jú tí wọ́n lò ní India tó lò ní China, àti àwọn ewé àdìgbò wa náà papọ̀. Ewé wa àdìgbò wa tó jẹ́ ti Áfíríkà, ewé àdìgbò tó jẹ́ ti India àti China àti àwọn alágbára lágbàáyé gbogbo ẹ̀ papọ̀ sójú kan. Ìjọba Nàìjíríà pè ní complementary and alternative medicine. Àwọn tí wọ́n bá ṣe kọ́ọ̀sì yìí dókítà ni wọ́n máa jẹ́, táwọn náà tí wọ́n máa ṣe ìtọ́jú èèyàn. Láti lè mọ̀ dáadáa nípa prógrámù yìí àtàwọn prógrámù yìí tàbí bẹ̀rẹ̀ ní September ọdún yìí, òun la ṣe wá gbé ètò kan kalẹ̀ lọ́la. Ètò yẹn tó bẹ̀rẹ̀ ní aago 10 ní gbọ̀ngàn Muhammadu Awadi University èyí tó wà ní Ògidì. So a fẹ́ kí á wá torí pé àwọn nǹkan tí a kó jẹ tuntun prógrámù yìí ó pọ̀ báyìí ni pé a máa jẹ́ ká mọ ojú ọ̀nà tá a máa tọ̀ láti ìtàlábà ti wọlé tóbi bàtà máa parí àtàwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ẹ̀ a máa jẹ́ ká mọ̀. Ní pàtàkì jùlọ a máa ṣe ìtọ́jú fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ní àwọn ìlànà tá à ń sọ yìí bí acupuncture bí chiropractic àtàwọn nǹkan tó jọ. Àwọn tó bá ní àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú musculoskeletal issues, àwọn tó ní ṣe pẹ̀lú bóyá bí arthritis, àwọn tó ní stroke, àwọn tó ní frozen shoulder bóyá ìdíkà mi kò ṣe gbé, àwọn tó ní ẹ̀yìn dídùn, àwọn tó ní stroke tí wọn ò lè lọ pọ̀, àwọn tó ní orí fọ́ tó ti pẹ́, àtàwọn kan tó jọ bẹ́ẹ̀ tó yẹ pé pẹ̀lú ògo Ọlọ́run a rí kí àwọn nǹkan yìí yóò ṣe ìyanu nínú yóò jẹ́ káàkiri tó ń ṣe wá pẹ̀lú ìpínlẹ̀ ọ̀dọ́ náà yóò yẹ kó lọ. Àwọn nǹkan yìí náà làwọn fẹ́ máa kọ́. So yóò jẹ́ àkọ́kọ́ irú ẹ̀ ní gbogbo Kwara State. Kò sí ìrẹsì kankan tí wọ́n ti ṣe program yìí ní gbogbo Kwara State. Yóò jẹ́ alákọ̀ọ́kọ́ irú ẹ̀ bó ṣe mọ̀ pé pẹ̀lú ògo náà tí wọ́n fi di ọdún tí ń bọ̀ tí wọ́n ti bá ti lọ ọdún kan gbogbo Kwara State yóò ti mọ̀ pé nǹkan tó dá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. So àwa rọ̀ wá láti wá kọ́ àwọn bàbá wa lé ká wá sí àyè yìí. Àwọn tá a bá ní àwọn àìsàn ká sọ yìí ká gbìyànjú láti gbé wọn wá síbẹ̀. Wọn ò ní gba owó kankan lọ́wọ́ wa ní ọjọ́ ọ̀la yẹn, wọ́n lè ṣètọ́jú fún wa. Sí pẹ̀lú ògo Ọlọ́run, ohun tó bá lè ṣe fún wa, Ọlọ́run lè fún wa lórí ara mu. Bákan náà, àwa tí a ṣe JAMB tó lọ yìí, tí a gba 150, tó yẹ kí bóyá àwọn kọ́sì tá a lè ṣe fún wa. So, irú kọ̀ǹpẹ́lẹ̀ àwọn mọ̀tálì mẹ́sì yìí, ìta lè ṣe láti kọ́ 150 tàbí sókè. So, tábàbá lọ́la ká forúkọ wa sílẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, á láǹfààní láti ní admission sí program yìí tó yẹ pé ẹni tó bá lè ṣe yóò mọ̀ pé nǹkan tó ń ṣe nǹkan tó ṣe pàtàkì ni. Pẹ̀lú ògo Ọlọ́run, àwọn nǹkan tó ṣẹ́kù. Bẹ́ẹ̀ nǹkan ṣùgbọ́n ẹni tí ó ṣe program yẹn wọ́n lè jẹ́ tó ní background in science, credit ní mathematics, English, physics, chemistry, biology lórí medical program ni. So àwọn tábà ti ní ìwé ẹ̀rí àtàfi ní àwọn nǹkan tí mo sọ yẹn káàdì ti ṣe JAMB 150. Àwọn táà ṣe JAMB náà àwọn náà lè tó wáyé púpọ̀ láti ṣe àlèkórúkọ sílẹ̀ àtọwà sọ́nà lórí bá ṣe JAMB lórí bá ṣe tí ó ṣàjẹ́ pé a máa ṣe lórí ètò yìí. Pẹ̀lú Ọlọ́run láti mọ́ dá àwọn bàbá tí ó kárí gbádùn wọn, àwọn àlẹ́ tó bá tún ṣẹ́kù tó bá jọ́nà pẹ̀lú Ọlọ́run á máa gbọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيا طيب الأسماء
من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو يا حسن الأوصاف يا حسن الثناء ويا بحسنا نعم الأنام بحسناه هو الله في الأرض هو الله في السماء هو الله ما أحلى ثناء وأشهاب يطيب ويحلو كلما كل اسمه مرارا وترتاح النفوس بذكراه وما كان من رب فإنك ربه وما كان من مولى فإنك مولاه وما كان من مولى فإنك مولاه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. aya nabi Muhammad sallallahu alaihi wasallam. làbárì láti gbọ́ yìí. gbogbo làbárì tá gbọ́ yìí làbárì ìdùnnú ni pé àyè wà fún gbogbo àwọn ọmọ tálíkà nítòsí wa báyìí ká soríire. a lè fọwọ́ sọ̀yà báyìí pé Ansar Islami primary school mo ti ka primary, Ansar Islami secondary ni mo ti Muhammad Kamaluddin nursery primary mo lọ, Muhammad Kamaluddin college ní kódà ń gbà ní ìtúnṣe yunifásitì náà Muhammad Kamaluddin. Alhamdulillah. Kò sí tí mú yẹn jáde kó ń lù ú tí ó lọ bì kan àárín tá a fẹ́ ń tòsí ni. Kódà ìjọba náà ń wí nísìn pé ó dáa jù kéèyàn kàwé ń tòsí. Gbogbo à ń bẹ̀rù insecurity ní nǹkan kan ní èyí ń kó ń bẹ̀. Ọlọ́run ọjọ́ ọjàre yóò dákun, Ọlọ́run oníjọ́jọ́ òtúká tó máa ń tààrà o. Àmì ń lẹ ọlẹ bàbá oníwàásí àgbáyé wọn làdúrà ni wọn ní Ọlọ́run mọ́jọ́jọ́ òtú ká tó máa ń tààrà. Nígbà tó wá dago 11 alẹ́ téèyàn ṣẹ̀ṣẹ̀ wá rántí pé òun ò ní rú tóun ó fi ṣe bẹ̀. Wọ́n ti túká lọ́jà lóore. Ẹ má bínú alóore lọ́jà tàbí kò tí wá ní torí ìdí èyí gbogbo kọ́ọ̀sì tuntun tí wọ́n kà yìí àtẹ̀yí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àyè wà báyìí o. Bọ́ ọba ti ní jáàmpù rẹ tó ní 150 above jẹ́ àyàn o. A ò fẹ́ ṣe yunifásitì àwa ara wa ní ẹ dákun ẹ bá wa ṣe ọmọ bàbá lèmi náà 129 mo ní wọ́n sì ní bí wọ́n ṣe jà fún tó fi jẹ́ 150 ń yọ yé àwọn tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ ń bí wọ́n jàjàjàjà fún ni wọ́n ti beat ẹ̀ down dé 150 ní jáàmpù. Kò sì burú títí ọ̀bá tí tó bẹ̀ lọ́dún yìí kò sì sọ́pọ̀ ọ̀mọ̀wé nídàlímùtẹ̀hánù yòkèrèmùlẹ́mọ́rìwò àwòyọ̀há. Èyí tí ọ̀wá dáa jù ń bẹ̀ ní pé nítò ṣé wọn gbà mí àwọn kẹ́mọ̀ ẹni ó kà náà wọn ò kúkú ríṣẹ́. làásítàsì ìlànà sọ́àbà àwọn òdìrí kàlímọ́nà àwọn tọrọ yìí wọn mọ wú Ọlọ́run ni a'udhu billahi minash shaitani rajim ó ní falakita hamale akọ. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim.
ọlọ́ni falakita hamala aka تتحمل عقبتها fapò فك رقبة èyí ṣe tó fa fáwọn ogun فلا تتحمل عقبتها فك رقبة ẹ̀hẹ́n إطعام في يوم má ṣe gbábá ẹ̀hẹ́n يتيما لا مقربة falakita hamala akaba èyí wá ṣe tí wọn náà gbìyànjú kọ́ pọ́n òkè ní kó rókègùn الله أكبر kò sí ní àwọn bàbá wa ṣe láyé ju ẹ̀kọ́ lọ wọn ò sì kúrò lérí ẹ̀dùn eré ẹ̀kọ́ ni wọ́n lẹ̀ wọ́n lóko eré òkan ni wọ́n ní gbogbo òṣòro tí wọ́n ní ọlọ́run bá san bàbá lẹ́san آمين eré ẹ̀kọ́ ni wọ́n fi fìwà kó gbogbo wa yìí jọ àbí bẹ́ẹ̀ kọ́ torí ìdí èyí gbogbo àwọn kọ́ọ̀sì yìí wọ́n ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lọ́la ní Muhammad Kamaldeen University dákun lọ kọ lọ gbọ́ à á lọ yes ìmọ̀ pé kọ́ọ̀sì yẹn wà nígbà yẹn ti dé báyìí nísìn màá ṣe changing of institution màá ṣe changing of course akẹ́ àfa àwa inú àwọn rẹ̀ فلا تتحمل عقبتها àdókítọ́rù ni Montazor أدراك من عقبة àdókítọ́rù ni Montazor ẹni àmín آمين àgbégáhùn lẹ́yìn náà lérí yàn á wà ní ẹsẹ̀ yọ́bùnà Hanifa ẹyọ bó ń ṣe ọlọ́run صلى الله عليه وسلم torí ìdí èyí insha Allah gbogbo ètò yìí lẹ́sẹẹsẹẹsẹ tí wọ́n là kalẹ̀ yìí á tún gbọ́ bẹ́tà lọ́la òbí lè lọ kọ́lọ̀ gbọ́ ń pa rẹ̀ fún ọmọ náà lè lọ torí kíni falakita hamali عقبة tó bí yìí ń ṣe dúró àfáàwà tó bá wa sọ̀rọ̀ ọlọ́run hafidhahullahu wa ra'ah آمين àfáàwà Sheikh Abdul Fattah Salati tèmi tó mi ní àfáàwà nù gbogbo wa náà láti gbádùn wá sí wọn albarka ọlá aṣáájú ẹ̀dá eléyìí ò ní jásí mọ́ fún yín آمين wá ọ̀rọ̀ anábì Muhammad صلى الله على محمد à ń lọ gẹ́rẹ́ nísìnyí bá bá ti ń sọ̀kalẹ̀ Muharram ààbọ̀ sí Safar àwọ̀ àwọ̀ mọ̀lídì anábì Muhammad صلى الله على محمد gbogbo ọ̀rọ̀ ìjírá tó ń bá wa sọ yìí lérí ọ̀rọ̀ anábì ni kò sẹ́ni tó lè sọ ọ̀rọ̀ báyìí lànàbì ṣe jẹ́ tán bẹ́ẹ̀ náà ló ṣòro láti ròyìn àwọn alájí àgbà tán ọ̀rọ̀ ń dà gẹ́gẹ́ bí mọ́ndá كرمكم yahudu ramula fi haras ماذا يعود الرجل في حرجه harasatihi fakati bidhalika mujizatu Muhammadi وكتب ذلك معجزات محمد lọ́la láago mẹ́wàá lọ́la wọ́n béèrè àsìkò láago mẹ́wàá lọ́la Yahudi yìí kan wá bá Abubakar Siddiq رضي الله تعالى عنه já alẹ́ Yahudi yìí ẹni tí ń ṣẹ̀sìn Yahu àbí أكرمكم الله àwọn Jew kan wá bá Abubakar Siddiq ẹ ní ìrọ̀dí Allah ta ماذا يعود الرجل في حرشاته fákàtí bidhalika mujizatu Muhammad ذلك معجزات محمد Yahudi yìí tó wá bá Abubakar Siddiq yìí ẹ̀gbọ́n tó wí fún نعم anakumula aláàrin tí ẹ̀yin náà kẹwàá máàtì yọ́bùnà Hanifa كتب ذاك معجزات محمد فكتب ذلك معجزات محمد ẹ̀yin jọ ń ṣe ọlọ́run Yahudi yìí wá bá Abubakar Siddiq pé amórí ìkà nínú tí àyín ọ̀rọ̀ àwọn alájà àgbà ní sọ lọ́bẹ̀ pé báyìí ọlọ́run ròyìn ànábì yín pé báyìí nẹ́kàlá àláhùrù kínà àti ọlọ́run ní òun sí ọlọ́run ànábì yín kàràtù fi kitabikum an sifati nabiyyi ọlọ́run ń ṣèròyìn ànábì yín pé ìnẹ́kàlá àláhùrù kínà àti pé ìwà ànábì ló ga jù ọwọ́ ni
sífúlì wá sífàwù hàtà àrífù àzọmọ̀ ìdí Abubakiri ṣèròyìn ìwà ànábì yìí ṣèròyìn ẹ̀ fún mi kí n fi mọ bí wà ń ṣe tó tọ́lọ̀ ń fi pè é ní láàlá àmọ́ jàlúbáríkà àwọn alájà àgbà lọ títí ayé ni. فكتب ذلك معجزات محمد. Sàdá Abubakiri wá wò lójú báyìí ó wá ní ha ọ̀fẹ́ gbọ́ròyìn ànábì idhab ila Umar lọ bá Umar ní ọ fadhahaba ila Umar Yahudi yìí wá lọ́dọ̀ Umar ó wá ní Abubakiri lọ darí mi sí ọ sífúlì sífàtà nàbí yìí hatta àrífà àdọ́mà kí n ṣe mọ̀ Umaru ní ìwà nábì ló wá béèrè kí n ṣe ròyìn idhab ila Uthman sẹ́nà Umaru ní èmi kò bí lọ́ọ́ bá Uthman kò bí ó tún dọ́dọ̀ Uthman náà sí ò báwọn àlejò sí mọ́ wá wọn ó ní wọ́n tì mí wádọ̀ rẹ ni mo fẹ́ kó o ṣèròyìn ànábì fún mi tọ́lọ̀ ń fi ní ìnáka láàlá wọ́n ní èmi kò bí idhab ila Ali فكتب ذلك معجزات محمد. فكتب ذلك معجزات محمد sallallahu alayhi wa sallam ìtì ń bá lọ́bẹ̀ gbìyànjú kọ bálàjí àgbàtàn lọ́nà kan àbọ́nà kejì bọ̀ bá tí second chance bá fò ọ́ òrí kéwúké ń bí òríwé kà ń bí sọmọ rí ó sì rí kà jẹ́ wọ́n sọ̀tàn rẹ kọ́kànlá dí àgbà sọ̀rọ̀ ìtànsí ń wí yìí kìí sọ̀rọ̀ oró ní gbé oró níyì ó ti kún tayọ kábẹ̀yàn sí àmọ́ a fẹ́ kí kálukú ó soríire pọ́nmọpọ́nmọ Àlájì Àgbàdà kí wọ́n náà ó lè Sayyidina Ali wọ́n ní wọ́n bí ọ́ ní nákàlá àlá ọ̀káyàwó ni. Bismillahirrahmanirrahim. Innaka la'ala khuluqin azim. Innaka la'ala khuluqin azim. Sayyidina Ali ọ̀dọ̀lọ́ Sayyidina Ali lọ́wọ́ adégbẹ̀yìn. Wọ́n tì mí sí ọ ni látòkè ní tí ń bọ̀. Abubakiri tì mí sí, Umaru tì mí sí, Usmanu tì mí sí ọ. Ó wá ní kí ló wá fẹ́ ó ní kó o ṣèrò yẹn ànábì yín fún mi nì ó wá ní bẹ́ẹ̀ ni yín sì ṣe fún ọ àmọ́ mi náà fẹ́ béèrè kan sífùlì jẹ̀mí àní àmì dúnìyà sọ́sàmáyé sọ́wáráyé tí ń tò yìí ọlọ́run sì ní dẹ̀ra wà ń bẹ sọ́ọ̀mọ̀ onídẹ̀ra pọ̀ ń bẹ ṣèròyìn sọ́yé ìdẹ̀ra ọlọ́run tí ń bẹnu ayé yìí sírò rẹ̀ fún tó bá rí yìí ń sí fún mi yìí wàá dán ọlọ́run nísìn Yahudi yìí wá ní láàstàtì àmẹ́lò mọ́ afẹ́ kanú ìdẹ̀ra ayé ó ní tó àǹtà látàstàtì àǹtà sífà máa wà sáfà lọ́wù bìlìkì láti nítọ́lọ́run fúnra rẹ̀ pè pé bí ọ̀sẹ̀ lọ́pọ̀ ni ọlọ́run ló kéré mọ̀tá òdòníyà kọ̀lé ọlọ́run ní gbogbo òdẹ̀rẹ̀ anú ayé òun kọ̀lé nítọ́lọ́run wá ròyìn bílíkì láti tó ló kéré púpọ̀ níwò ríròyìn fàkẹ́ ìfàtàsá ní ana àsífà máa wà sáfà wú bílí àzọ̀mọ́tì. òun ṣe wá ẹ̀spẹ́tì lọ́dọ̀ tèmi kí n máa ṣèròyìn tọ́lọ́run fúnra rẹ̀ lọ́gà jù fàájábà húlì jàwá èsì tọ́fọ̀ yìí ó wá jọ bẹ́ẹ̀ mọ̀ ní fa asìlámù ń tọ́sọ́ di mùsùlùmí náà pa bá ṣèròyìn Àlájì Àgbà látòkè délẹ̀ a ò lè rí tá àfikọ́ ọlọ́mọ ń bẹ̀ kóun náà wà nú ẹ̀ ní tí mo fẹ́ fà yín náà bọ́lọ̀ ń ṣe bàbá mi ìhà tí wọn bá kọ sí ọ fọ́tò ibẹ̀ ni wọ́n mọ ìyà lọ tó onímọ̀ páwọn míì yà míì ní àbí ní ẹsẹ̀ mọ̀ ń rìn ní èyí nìkan ni wọ́n gbà mú
ẹnìkan wà sọ bá wọn sọ̀rọ̀ kò sí ẹni tó lè tapá ẹnìkan pé ọmọ bàbá tó bá rí bàbá rí báyìí torí déédéé tóun rí ńjọ́ kan tó fi bá wọn ṣe òun ó yẹ ẹni tọ́lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́dọ̀ òun ò rí dáadáa sí ni gbogbo ọ̀jẹ̀. وإنك لعلى خلق عظيم. gbogbo kọ̀ǹdíṣàn tó bá bá àwọn ẹni ọlọ́run ni wọ́n fi síra alẹ̀ fẹ́ lómi. الله أكبر كبيرا. apàdé ẹni ọlọ́run kan bì kan ó ní ha ó challenge gbogbo wa ni ó ní gbogbo ẹ̀yin ọmọ kéwà lẹ́jà àgbà mo challenge bàbá fún mi ní tí ò fún yín ó sì defend ẹ̀ fún ó dìjọ́ mi torí ìdí èyí a máa lọ́dọ̀ àwọn bàbá wọn ó bòjẹ̀ mọ́ ládùúà gbogbo wa bá ń ṣe ń pè yìí ọlọ́run mọ̀ jásẹ̀ wa o àmì ìwúlẹ̀ máàlì mọ́tò wa ti mú 2,000 naira kan wá wọ́n ní ọmọ àwọn bímọ Rẹ̀hánà bẹ́ẹ̀ náà ni ọ̀kan nú àwọn ìyá wa nú ilé ìyálé àwọn alájà wa ìyá Fádìlà Alùmọ́tà àwọn náà wọ́n ní kọ́lọ̀mbà kẹ́ wọn kọ́gẹ̀ wọ́n ti dúṣẹ́ owó náà o gómìnà gbogbo àfà mọ́mù àwọn olówó Ṣéhù wa Ṣàráfùdíìn rẹ́pùtì wọ́n wà wájú wọn àwọn náà ti mú owó ara Kánò wá ẹyọ bó ń sí ọlọ́run jẹ̀mọ́ ájẹ́ àrẹwà wá jí sí àwọn ìyá wa méjì ọ̀kan lọ́mọ àwọn ọlọ́run bá ṣàánú rẹ̀ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì dé wọ́n jí sí ọlọ́run ọgbà ẹlẹ́ẹ̀kẹta Alhaji Abdulrahim Harun wọ́n ṣe ìyàwó wọ́n sì tọrọ kó jẹ́ rọrùn ọlọ́run sì fi rọrùn sí wọ́n làwọn bàbá bá wọn bẹ lọ́run kúlùwà pátíà méjì fẹ́rù ọlọ́run kan tó sì dàníyàn sí wọn náà ké dáadáa ọlọ́run ó ṣe tí ó dùn máa wọn náà fún ọ ọlọ́run wọlé ààyè yìí ṣe nǹkan náà fẹ́rù ọlọ́run náà fátíà méjì gbogbo owó náà rẹ o bisimilahi rahmani rahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين bisimilahi rahmani rahim ẹ̀yọ̀ kọ̀ọ̀kan kó ṣe yẹn mu bisimilahi rahmani bàbá ní 10,000 naira yìí kọ́ mọ owó àdúrà kó sì máa lọlẹ̀ fáwọn tá a máa pín fún gbogbo jama asásìlámìdà àwa rèé ọlọ́run jọ dáa fẹ́nìkọ̀ọ̀kan wa bùkátà ẹnìkọ̀ọ̀kan ọlọ́run mẹ́sàájú ó bíyá ẹ̀yin ìyá olùbáríkà ọlọ́run bá ṣàánú yín yóò tọ́jú àwọn ọmọ yín gbogbo bí yóò tí wọ́n lè wà ọlọ́run bá mójútó wọn ká farabalẹ̀ ká gbàdúrà owó náà rèé o owó náà rèé SA religion ní Ọ̀ṣun aláàjì wa ara wa ni aláàjì wa Àdábánijà wọ́n ti wá kí àwọn bàbá ẹ̀ ní ṣìṣe láyè náà àtẹ̀yìn àti chief of staff tẹ́ẹ̀jọ́ ń ṣèjọba náà àti gómìnà ọlọ́wọ́ bá ṣàánú yín àmín ẹrú ọlọ́run kan ọmọ wa birabil falaki birabil nas ẹ̀dàpọ̀ ẹjẹ́ àṣẹ. Allahu akbar birabil falaki birabil nas ẹ̀rọ ọlọ́run kan wà lọ́sípítù ara wa ní ọlọ́run bá fún lálàáfíà bisimilahi kúlà a'udhu birabbil falaki birabbin nas. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر النفاثات في العقد من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ìyá wa rówó lò ọlọ́mùbá kẹyà ìyá wa tòní náà ọlọ́run mọ́sàájẹ́ pẹ́láyè náà kó fún yín láṣeyọrí gbogbo jama sẹ́ńtà àti gbogbo àyàn lásàlátù wa mọ́jẹ́ rí ọ̀kadà síbú bisimilá haula. àfa wa púpọ̀ ọlá ọ̀kanú àwọn ìyàwó wọn ṣaláìsí lè ní ìyá Tajudeen ọlọ́run bá kẹ́bìnrin náà ọlọ́run jòrò ní ọrọ̀rùn fún un ajánásì bàbá wa ìmáàmù àgbà ní gúnníyàn bàbá wa àfà wa nílé ẹlẹ́ja nílé ẹlẹ́kọ̀ọ́yàngàn àwọn náà ṣaláìsí ọlọ́run mọ́sà bá kẹ́ wọn ilẹ̀ alìkíyàmọ̀ kún púpọ̀ bisimilahi kul huwallah. bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad amina. Naam.
kò ṣe kankan láti ibi tó ti wọ́n. èmi ò di ẹ̀ nígbà èmi náà ò nígbà. Ò ní gbà ìdá lọ́wọ́ rẹ̀. náà Àdúrà náà ní national mission àti ṣe fún gbogbo wa. àwọn bàbá wa aláàjì àgbà wọ́n ní àdúrà náà ní national mission náà ti ṣe fún wa yìí àwọn ẹ̀dọ̀ kí àdúrà náà. àwọn bàbá wa ní kọ́lọ́hún ọba kó bá wa gba àdúrà náà kọjá ibi tí national mission náà ṣe dé. Ibi gbígbà kọjá bẹ̀ torí pé máa ṣe tọrọ fún gbogbo ẹ̀yin pẹ̀lú oríire ẹ̀wà sí ìwà àti àlàáfíà gbà. Ọlọ́run kó dá kó tètè dá yín lóhùn kó má jẹ́ pẹ́rẹ́ sí. wọ́n ní àmì gbígbà náà kó kọjá ibi tí wọ́n ṣe dé ni wípé gbogbo ohun tí àwa jàmọ́ olóríire táwọn wá ń pè ti bàbá bá a ṣe pé ti bàbá níjà àrùn ni bá a ṣe pé tí wọ́n níjẹ ẹ̀rin ni bá a ṣe pé tí wọ́n níjẹ ẹ̀ta ni bá a ṣe pé tí wọ́n lánàá ni tèní náà la tún pé tí wọ́n yìí gbogbo àdúrà tá a wá ń forí gbà ń bí ká má pẹ́ kó má jìnnà tó ní kálukú fi máa rá mi gbígbàdúrà. wọ́n ní bí bàbá wa national mission náà ṣe wá sí àdúrà náà tó dùn mọ́ wa tó jásí pé gbé tán àdúrà ni wọ́n ní àdúrà tiwọn náà kọ́ ló ń bá wa gbà á. wọ́n ní gbogbo àwọn tí ò sí ń bí náà tó jásí pé ọmọ bàbá náà ni wọ́n kọ́ lọ́wọ́ bá ó dákun kó bá wa gbàdúrà tiwọn náà. Níbi ká kọ́kọ́ bẹ̀rẹ̀ dáadáa láti mú ilé. Bàbá wa ṣe ti ilé tó ká tó ṣe ti ká náà gbogbo ẹni tá àti ẹ̀rí. Ó sì yẹ pé mùsùlùmí kan náà ni wá Ọlọ́run dàpọ̀ lọ́dọ̀. Àmín. wọ́n ní gẹ́gẹ́ bí ìlànà ànábì ká kọ́kọ́ ṣe tinú ilé kó tó di pa bọ́ta. Yorùbá náà níbi náà bá ta bá ní tó tajọ́ mẹ́ni tara ẹni là kọ́ wọ́n ní bọ́lọ́n bá gbàdúrà wa tá a wà nínú ilé gbogbo àwọn èèyàn wa náà tó wá wà ń ta pátá kọ́lọ́n bá gbàdúrà wọn. Bá ti bá wá sí ibi ìfẹ́lẹ́ ìdí pé a fi ìfẹ́ gbàdúrà ìparí táwọn nǹkan máa ń dìde ẹ̀dá ẹ máa ṣe sùúrù. àwọn bàbá wa ní ká dákun torí Ọlọ́run ká má máa kánjú báwọn ṣe sọ níjẹ̀ẹ́jọ́ náà fún wa ni wọ́n ní tá a bá wá sí débì kan tó wá dórígun ká gbàdúrà bá a ṣe farabalẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run ká wá farabalẹ̀ gbàdúrà náà ká máa wá wò méjèèjì yóò máa dáhùn lára wa ní ti dáadáa wọ́n ní ká má kánjú. Ẹni tí ó ṣe wá sí tó bá gbé wá sí tí máa ṣe wá sí àkókò tá à ń fi ń bẹ̀rẹ̀ ó kéré púpọ̀ sí wàásì tí a ṣe tí ó parí tí gbogbo ara èèyàn ó máa mọ̀ lọ́pọ̀ ká máa fi ṣiṣẹ́ ó kéré ó wá jẹ́ pé ká tó so síwájú ni a so síwájú àmọ́ tó bá yẹ pé a so síwájú bá ń ṣe ń lò yìí náà ẹ jẹ́ ká máa farabalẹ̀ àwa ló wà á ṣètò bí ó ṣe dá sí pé gbogbo bàtà bá máa parí àkókò kan náà ní ìjẹ ló ṣe lè gbogbo wa lọ́nà ẹni tó wá láti jíjìnà ló lè tètè máa délé ṣètò bẹ́ẹ̀. àwọn bàbá wa ní àátún ètò ṣe wọ́n nítorí páwọn ṣàkíyèsí pé wáàsí tá à ń ṣe àsìkò tá a fi ń ṣe kó tó di pé yóò máa kan àdúrà ó dàbí wípé ó fún ó kéré bóyá wà tó sún síwájú ni wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ọba ó tọ́ wa sọ́nà àmọ́ gbogbo bí Ọlọ́run bá wa gbé ka ìfarabalẹ̀ náà lọ́wọ́ ọba ń bùkátà lára wa gbogbo ń tá àkùkù ńlá fẹ́ kájú lọ sí kò sí ń tá a lè dá yanjú nínú ọ̀rọ̀ ara wa Ọlọ́run náà ni ó yanjú ẹ̀ wọ́n ní kọ́lọ́run dákun kó bá wa yanjú ọ̀rọ̀ wa síbi tá à ń fẹ́ lásìkò tá à ń fẹ́. ó ti darí owó tí ń dààmú kálukú ó darí ẹ kó má jà wàhálà ká tó rí. àmín wọ́n ní kọ́lọ́run ọba ó sì dá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa owó tí ó ń jẹ́ kí oníkálukú ó máa ṣàjáàjò tá a fi ní farabalẹ̀ kó darí owó náà wá bọ́ abẹ́nì kọ̀ọ̀kan wa ká má máa dààmú wa má ò ní kó máa wá bá wa ní ilé fúnra rẹ̀ Ọlọ́run kápá láti ṣe bẹ́ẹ̀. ìlera fọlọ́run rárá Ọlọ́run lè ṣe bàbá
bá ṣe farabalẹ̀ ọlọ́run dá wa lóhùn. wọ́n ní kò nira fọ́lọ́run rárá, ohun tó rọrùn fọ́lọ́run láti ṣe ni bàbá wa farabalẹ̀ fọ́lọ́run, ọlọ́run ó dá wa lóhùn bí tá a ràn kàn àti bí tá a ràn kàn. wọ́n nítorí pé níbi gbígbàdúrà ní farabalẹ̀ wà. ànábì náà jẹ́ ó yé wa pé ìkánjú látara àṣẹ ọwọ́ àṣẹ ìtánì ni. wọ́n ní pẹ̀lú ògo ọlọ́run bí bá ti ń di aago 7 kù ìṣẹ́jú 15 láwọn àkókò tí ojú ọjọ́ máa ń fẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí àsìkò tá a wà yí aago 7 ń kọjá kí mọ́gíríbì ò tó máa wọlé. wọ́n lá máa gbìyànjú nírú àwọn àkókò bẹ́ẹ̀ ká máa dìde láago 7 kù ìṣẹ́jú 15 oníkálukú náà fi lè tètè láǹfààní àti débi tí ń lọ. wọ́n ní bó bá wá di àkókò táwọn ojú ọjọ́ tètè máa ń pajú dé bí aago 7 kù ìṣẹ́jú 15 bí aago 6 àbọ̀. wọ́n ní bó bá ti ń di aago 6 àbọ̀ a máa túkùn lọ́rùn ara wa, a máa yọ̀ǹda ara wa pẹ̀lú ògo Ọlọ́run. àtùpà lọ́jọ́ tó tí gbogbo ọjọ́ bá ti ti parí. wọ́n lójú ọjọ́ gbogbo ọjọ́ bọ́ tó bá ti wá ń kánjú tó náà tètè ń pajú dé bó bá ṣe págo 6 náà lábàá máa túra wálẹ̀, ọlọ́run bá máa bá wa ṣètò náà a máa bá sì máa yọ̀ǹda ara wa ní dédé aago 6. wọ́n láwọn dúpẹ́ fún gbogbo jàmá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wa. wọ́n lọ́lọ́run ọba ó dá oníkálukú wa lóhùn síbi tá ń fẹ́ àti lásìkò tá ń fẹ́. Àmín. Náà tó ká ṣe Suratul Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحان ربك رب العزة